àmọ́ wa pè é Baálẹ Abaniṣe committee Iworo. Wàá mọ̀ ṣe ilé ẹ lọ́wọ́ ayé òní gbé ní ọgbà lọ́wọ́ ẹ̀. Ẹyẹ atúnilá kò ní wàá rúwa o, èso níjọba láàrin wa lóòrọ̀ yìí o, bàbá níbi àṣẹ bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀ náà ló máa rí o, àṣẹ ẹ̀dẹ̀ ti gùn o. Ó fa Michael Babatunde ọdún sí gẹ́gẹ́ bí Baálẹ Abaniṣe láti èdè lọ. Olórí ẹbí ti pírẹsẹ̀ntì Michael Babatunde Ọdúnsì gẹ́gẹ́ bí Baálẹ Abaniṣe. Ta ni ò nífẹ̀ẹ́ sí nínú yín o? Ṣé lọ́wọ́ sí abẹ́ ẹ̀ lọ́wọ́ sí? Ká fi jẹ́ tàbí ká má fi jẹ́? Apẹ́pẹ́pẹ́ lórí oyè náà. Bí a fẹ́ ṣe léde kò ní já ṣe mọ́. Gbogbo àwọn tá a ti ṣe síwájú ìyànjú tiẹ̀ náà yanjú o. Bàbá, a kú oríire ní sáà. Kò ní já ṣe mọ́ o. Lónìí à ń jẹ Ìwòrò. Baálẹ̀, àwọn àgbàlagbà wọn ní sọ ló sọ fí sọ wọ́n pè lé sọ á sọ fún ọ. Wíwọ̀ lọ́wọ́ fọ́ wọn pè lọ́wọ́ àwọ̀ fún ẹ. Ewé ètò ajẹ́ kó tó ara wájú. Àgbọ̀nrín ajẹ́ kó gbọ́ ìrọ̀ ìdánù. Kábíyèsí ìlú òní dàrú lọ́sẹ̀ tí ní o. Ojúlẹ̀ ìbò kan arójú ara ìlú Ìwòrò. Wàárí jẹ wàárí mu. Baálẹ̀ má dáadé ọba o. Ọ̀rọ̀ ńlá lọ̀dọ̀ tí sọ lẹ́ẹ̀kan yẹn. Gbogbo àwa lóyè lájọ sọ bẹ́ẹ̀ o. Wà á tó bá wájú kò mọ̀ wá láṣíwájú. Àwa la dàrú kó tó dùn báyìí o. Àgbọ̀ wọn ni wọ́n pé wọ́n ló fèmí àjọ̀dọ̀ fún 500,000 mo lóòrí £1 fún wa. Mo sọ ní gbangba yìí o. Kọ́bọ̀ o fún wa o. Ṣùgbọ́n àtẹ̀lé o tí kábíyèsí fẹ́. O ò ní ṣìṣe o. O ò ní ṣìṣe o. O ò ní ṣìṣe o. À ń péjọ fi ẹ̀jẹ̀ lè náà ń péjọ gbà lọ́wọ́ ẹ̀ o. Wàá rójú wàrà ìwárí jẹ wàárí mu wàárí náà wàárí lò. Ìlú ìtóbi kápọ̀ ọ̀rọ̀ máa ka ẹnu àkáàlú yẹn. Gbogbo ọdún wọn bẹ́ẹ̀ iṣẹ́ wọn ní dayọ̀. Ìwọ náà máa gbọ́ tìlú. Ìlú á máa gbọ́ tiẹ̀. O ò ní ṣìṣe o. O ò ní ṣìṣe o. O ò ní ṣìṣe o. O ò ní fìyàwó di. O ò ní fọmọ di. Òkú tiẹ̀ náà ò ní di o. Bẹ́ẹ̀ ló máa rí. Gbogbo ohun tó bá gbọ́ tí ò yí ẹ̀ tó bá lọ fi sọ lójú ọba. Tẹ̀lé àwọn olóyè tó bá láàfin kó fi lọ wà ní gbogbo ọba kó ní dàgbò tó náwó. Ata èrè ilé àkóso wa kóso mọ̀. Wàá rọ̀nà ọmọ ìlú yẹn àjọ ló máa rí lò. Gbogbo ọjọ́ retí ikú wa ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ló kó fi wọ sàárè aṣíwájú wa lọ. Bẹ́ẹ̀ ló máa rí o. Odidi Baálẹ Abaniṣe ilẹ̀kẹ̀dẹ̀ agbèlè àdébìkan ìkẹ́kọ̀ọ́ náà bẹ̀ òkú. Ayé òní péjọba lọ́wọ́ ẹ̀. Bó ti lè wọ ẹni ọwọ́ lè ní bó ọ̀ní bí bá kọ̀ọ̀pù lọ́wọ́ o. Á dáa fún ẹ o. Òun náà rí òun ní jẹ́ ẹ̀wọ̀n fún ẹ̀wọ̀n. Kẹ̀kẹ́ gbé jẹ lọ́rùn. Òun ní jẹ́ jẹ́kẹ́jẹ́kẹ́ lọ́rùn ẹ̀wọ̀n. Abẹ́ wọn lọ́rùn. Aborí ẹ̀wọ̀n. Wà á dùn pẹ́pẹ́pẹ́ o. Á rí bí àṣẹ bẹ́ẹ̀ fún ẹ̀wọ̀n. Ìmúra ẹ ti pé o. Ó ti o. Mo rí nǹkan bí yìí o. Kò yé mi. Kí lélẹ̀? Ṣé mi ló ní? Èyí kọ́ o. Ta ló ní? Ẹnìkan wà ń bí. Ẹnìkan wà bí òun ló ní. Òun ló ní. Sẹ́ńtì olùkọ́ àti bí kò. Michael Babatunde Ọdúnsì orúkọ tí a mọ̀ ẹ́ ní ẹ̀ o tí bàbá fi sọ ẹ́ tí a sọ ẹ́ láti ní lọ òdì Baálẹ Abaniṣe community lórúkọ bàbá ní orúkọ ọmọ ní orúkọ ẹ̀mí mọ́ àtàwọn tó nílẹ̀ ayé àti ẹ̀kún rẹ̀ mo ní láti ní lọ
a máa pè é Baálẹ Abaniṣe committee. Agbáde náà ṣe lórí agbáde náà. Ẹnikẹ́ni tó bá tún lárúkọ mọ́ ẹ lórí láti ní Michael ó ti ṣẹlẹ̀ ẹ o. Náà fún ẹ lónìí ayé ò ní gbà lórí ẹ. Orí ò ní fọ́ ẹ, ẹ̀dùn ò ní dùn ẹ, kó o ní yá wèrè, ọ̀rọ̀ á dùgbà. Àwọn gbogbo tó kì í rántí láti bẹ̀rẹ̀ láti ní wàá bẹ̀rẹ̀ sí ní òní fọ́ ẹ. Kó o ní lálàkálà, kó o ní jáyà, ìbẹ̀rù kó o ní dé fún ẹ. Tó bá jáde wàá wọlé, tó bá wọlé wàá jáde, ọkàn á balẹ̀, wàá ró jẹjẹ. Ọ̀tẹ̀ tó di baálẹ̀ yìí, agbègbè á mọ̀ ọ́ síyàtọ̀. Àwọn tó kù náà níjọ́ tá a bá ti mú báyìí, á bọ́ sí rọrùn báyìí. Ó ti yẹ, á tún yẹ jù báyìí lọ. Á rí bẹ́ẹ̀, àṣẹ ti balẹ̀. Ẹjẹ́ pàtàkì fún bàbá ti fi ọmọ oyè, wọ́n ti fọ ìlú, wọ́n ti fọ ọba. Ní báyìí, tí nǹkan bá ti di kan lù influence èèyàn máa ń bèrè wọ́n ní kálukú wọ́n ní ká bẹ ní ilé láti fi joyè. Now bí aṣáájú ṣe wà bẹ́ẹ̀ lọ́dọ̀ èyí gbogbo ministers ẹ̀ kì í ṣe pé ọmọ Ọ̀ràgìjì nìkan gbogbo àbọ̀mọ̀ Èkó ó pick from different places. Bàbá Ṣàngó ló bèrè oyè òun la fún o kì í ṣe Ògúndèyí o. Bàbá Ṣàngó ló ní nǹkan tó wù òun lélẹ́yìí. Kò dẹ̀ sí ẹnìkan tó ti joyè ní Ìwòrò rí. Lẹ́yìn eléyìí la ṣe máa jókòó again la máa ṣètò declaration rotation tó bá kúrò ní Ìgàgbàjì lẹ́ni á tún lọ síbi tó kàn. Ẹ̀yin tí ètò bá yé ẹ béèrè. Bíbélì sọ wípé tó bá kò díẹ̀ kí ẹ̀tọ́ àwọn àgbà lọ but Ìwòrò tí a ò rí bẹ́ẹ̀ professor ní gbogbo wa Muritala okay ẹni tí ó di aláṣẹ láti ní ìlọ nìyẹn Ááṣẹ oníṣẹ́ o. Nígbà tó ń béèrè about 2 years ago wọ́n ní kábíyèsí Ááṣẹ yẹn lóhùn òun o mo bi léèrè mo ní Ááṣẹ ó yẹ lóhùn yìí ó ní bẹ́ẹ̀ ni èmi náà ṣe investigation wọn ò tí ì jẹ́rìí náà quite alright lẹ́yìn ọ̀gá àlù nígbà yẹn. Now to cut the story short mo á ní bàbá after 1 year precisely mo á béèrè bàbá ta lè fẹ́ fi joyè yẹn kì í ṣe pé ká fi hàn sí oyè nítorí pé èmi náà gbá research Ááṣẹ kì í ṣòye kékeré bí ìmùlẹ̀ ní kọ̀lọ́ ọba except bí ọba bá wà bóyá ní for one reason or the other tó bá wà ní ìgbẹ̀kù tí ò fẹ́ yọjú sí anybody ó lè yọjú sí Ááṣẹ òun nìkan lẹ́yìn tó lè rí nítorí oníṣẹ́ tó ń ṣe gbogbo ẹ̀kọ́ la máa sọ ń bì. Ta ló qualify wọ́n ní múrí làwọn fẹ́ òun lẹ fẹ́ ok mo tó bá jẹ́ bẹ́ẹ̀ à ń wò ó. Nígbà tí a postpone oyè last year ó ní reason to be postpone ẹ̀ kó lọ yé yín dáadáa kì í ṣọ̀rọ̀ owó ṣùgbọ́n ó dẹ̀ tún lẹ́tọ̀ọ́ ẹ̀ láti sanwó. Ìjẹ́ pé tó yẹ ó jẹ́ Ìgàgbàjì náà ń gbà táwọn èèyàn ó di dánjọ Ìgàgbàjì náà á san. But nísìnyí Ááṣẹ alákọ̀ọ́kọ́ ta kọ́ fẹ́ fi jẹ ni o èyí tó bá yé kó yé yín Ááṣẹ máa jókòó a máa ṣe rotational tó bá kúrò ní Ìgàgbàjì ìbò ló lọ. Ní ti candidature mo rí qualify ó láti lẹ́ni tó yẹ kó ti nípa kan tó ti ń kó nípa ọ̀rọ̀ ìlú a lè sọ gbogbo ẹ̀dùn obìnrin wà ń bì àbẹ́yẹ obìnrin ẹ̀dí tí kì sọ ó jẹ́ pé kí ni ẹ máa sọ pé àwọn fámílì ẹ̀ ló kàn kó sí ẹbí ẹ̀ ló kó sí kò rí bẹ́ẹ̀ o nítorí ipò tí ó yẹ tìlú bá wà ìlú tó bá wà tí ò bá tí ní abọ́ rẹ̀ kò tí ì pé o
ọ̀rọ̀ náà ṣe rí ni ẹ o ó dàbí àná bí a sọ fún àwọn ẹ ti abọ́ rẹ̀ yóò ti pè é ẹ lọ wò níṣẹ́ Àwórì kò sí ìlú tó bá ti lọ́ba tó dẹ̀ ti ní gbogbo nǹkan tó yẹ báyìí ó láti ní abọ́ rẹ̀ o nísìn mi nígbà yẹn lásìkò láti nílé ọkùnrin tó pè ní múrí ọ̀kẹ́ mọ́ o àbí Michael kó pè ní orúkọ tó jẹ́ Ááṣẹ kí ni mo wí. Ááṣẹ. kábíyèsí náà yóò bá Láṣẹ ẹ̀dọ́mọ àròsẹ̀ mọ́ bàtà ẹ̀yìn Bọ́lá ṣe lọ lóye gbé wà kẹ́kúrà yóò ṣẹ̀wá ọ̀gá tó gbé rẹ̀ sí ipò àgbà. ọwọ́ lọ́pọ̀ oyè yíyá láẹ̀rọ ọmọdé náà ṣẹ̀wá ọ̀gá tó gbé rẹ̀ sí ipò àgbà. kàmẹ́mẹ́mú lẹ́dẹ̀ èkó kéde ilé ilẹ̀ o àwa ò ṣẹ́ lára lẹ́tì ìfà jọ̀gbọ́ o tó bá yẹ rẹ̀ o kábíyèsí èyí bàbá wa wúlò. bẹ́sẹ̀ ẹ̀jọ́ mọ́ àwọn ọ̀sẹ̀ mọ́ bàtà tó bá yẹ rẹ̀ o àwa ìyá rẹ̀ lò mẹ́sàn-án. ẹ ṣé o ẹ jẹ́ ká fèsì sílẹ̀. ohun tí a wá ṣe yìí ọ̀la máa kọlu orúkọ wa sí ìgbẹ́gẹ́rẹ́ lónìí orúkọ tó ń jẹ́ gbogbo ọmọ ẹ̀ ń pé Múrítàlá Ọ̀kẹ́ ló ń jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ mọ́ ó ti di Ááṣẹ of Iworo Kingdom. ẹ jẹ́ pàtẹ́wọ́. bàbá Ṣàngó máa dojú ti rárá mo sọ pé kì í ṣọ̀rọ̀ fámìlì mi kọ́ ló mú ẹ wàá mọ̀ ṣe wàá mọ̀ ṣe ó ti wà nínú system culture tẹ́lẹ̀ wàá tún béèrè for more knowledge wàá mọ̀ ṣe ẹni tó máa gbé ìṣubú kò ní fún ẹ nímọ̀ràn kò sẹ́ni tí kò mú ayé òní kọ́ wọn ẹ òní rọ lápá òní rọ lẹ́sẹ̀ ojú òní fọ́ etí òní dé wọn bí ẹlẹ́gẹ́ bí aláàbọ̀ ara òní dé aláàbọ̀ ara kúlẹ̀ ẹ lọ́wọ́ ayé òní gbéjọ gbà lọ́wọ́ ẹ ọwọ́ tí mò ń fi sí ọwọ́ náà òní rọ. Nísìnyí ẹ dìde. ẹ ṣé.